kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ìkúnlẹ̀ abiyamọ o ọmọ àkọ́kọ́ kú sínú ọkọ̀ gbóná nílẹ̀ Amẹ́ríkà ìwádìí mà ti bẹ̀rẹ̀ ní rapaji gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ́ nílùú Florida nílẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí wọ́n bá ọmọ àkọ́kọ́ ọmọ oṣù méjìdínlógún nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó kú sí eléyìí mà lágbára o ọmọ oṣù méjìdínlógún ni wọ́n bá nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ níwájú ilé eléyìí tí wọ́n ti máa tọ́jú àwọn ògo wẹrẹ lójoojúmọ́ lálẹ́ ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí àwọn ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ ìpẹ́ni tó kọ́kọ́ rí ọmọ náà nínú ọkọ̀ tó kú sí ló fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ní nǹkan bíi aago 5 àbọ̀ ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí adarí ilé tí wọ́n ti máa ń tọ́jú àwọn ògo wẹrẹ lójoojúmọ́ Leslie Nufa gẹ́gẹ́ bó ṣe sọ ó ní bàbá ọmọ ọ̀hún ló yẹ kó sọ ọmọ rẹ̀ kalẹ̀ nínú ọkọ̀ kó tó di pé ó gbàbí iṣẹ́ lọ ṣùgbọ́n bàbá náà rántí láti sọ ọmọ náà kalẹ̀ nínú ọkọ̀ tó sì fi ọmọ ọ̀hún kalẹ̀ sínú ọkọ̀ fúà jẹ́ kó di mímọ̀ wípé nígbà tí bàbá ò fi padà dé láti wá gbé ọmọ rẹ̀ òun ló bá òkú ọmọ rẹ̀ o nínú ọkọ̀ tó ti kú síbẹ̀ ó tilẹ̀kùn ẹ̀yìn ọkọ̀ ọ̀hún lẹ́yìn ọkọ̀ náà ló ti bá ọmọ ọ̀hún o gẹ́lẹ́ tó bá òkú ọmọ náà lẹ́yìn ọkọ̀ ni ó pe òǹkà 991 tí í ṣe òǹkà iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n wà ní plantation láti fìdí ikú ọmọ rẹ̀ múlẹ̀ níbẹ̀ o lójú ọgá òun ni iléeṣẹ́ ọlọ́pàá plantation ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí ní rabaji gan wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí bí ojú ọjọ́ ṣe rí nígbà náà bóyá ojú ọjọ́ gbóná tàbí kò gbóná lẹ́yìn tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ojú ọjọ́ ọ̀hún ọwọ́ 94 degree lọ́sàn-án ọjọ́ náà àwọn aláṣẹ wọn ò tí ì gbé nǹkan míì jáde gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o ẹni tó jẹ́ adarí ilé tí wọ́n ti ń tọ́jú àwọn ògo wẹrẹ lójoojúmọ́ ní Florida èyí òun Nofia ó ṣàpèjúwe ọmọ òun àti àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn òbí tí ó dára gidi gan ni o ó ní ikú ọmọ náà àdánù ńlá ló jẹ́ fún mọ̀lẹ́bí wọn àti gbogbo ilé akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ti ń tọ́jú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà o kì í ṣègbà àkọ́kọ́ tí ọmọ yóò kú sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbígbóná rèé nílẹ̀ Amẹ́ríkà lọ́dún 2026 yìí èyí ni ẹlẹ́ẹ̀kẹta tí irú rẹ̀ yóò ṣẹlẹ̀ nílẹ̀ Amẹ́ríkà ìgbà àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́dún 2026 nínú oṣù kẹfà ọdún yìí ni ọmọ ọdún mẹ́ta ọkùnrin kan lòun náà kú ní agbègbè Hillsborough County lẹ́yìn tí wọ́n fi òun náà lẹ̀ sínú ọkọ̀ gbígbóná ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún wọ́n sì ń ṣe ìwádìí lórí òun náà lọ́wọ́lọ́wọ́ o lẹ́yìn ọ̀sẹ̀ méjì nígbà náà ni wọ́n tún fi ẹ̀sùn kan bàbá kan náà nílẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí wọ́n ní ó fi ọmọ oṣù méjìdínlógún tó jí ọmọ rẹ̀ sínú ọkọ̀ ńlá kan fún odindi wákàtí 3 lásìkò eléyìí tí ojú ọjọ́ gbóná girigiri ṣùgbọ́n àjọ tó ń ṣe àmójútó àwọn ọmọdé wọ́n ti wá ṣe ìkìlọ̀ wípé ọkọ̀ gbígbóná ó lè ṣekú pa àwọn ọmọ ní wàràǹṣeṣà pàápàá jùlọ àwọn ògo wẹrẹ kódà tó bá jẹ́ pé ẹni tí ó ní ọkọ̀ ọ̀hún kò bá màámà fi ṣèkà tàbáníkà wòwé ìtàn látọdún 1990 ọgọ́rùn-ún kan lé ní ẹgbẹ̀rún kan àwọn ògo wẹrẹ ni wọ́n ti kú sí inú ọkọ̀ gbígbóná nílẹ̀ Amẹ́ríkà ọjọ́ eré àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sì ṣẹlẹ̀ sí ní kò ju ọmọ ọdún 3 tàbí kó kéré jù bẹ́ẹ̀ lọ wọ́n ti wá rọ àwọn òbí àti àwọn alágbàtọ́ bá jẹ́ o láti máa mójútó ọmọ wọn láti máa fi ọmọ wọn sínú ọkọ̀ láti fi dènà wọn kúrò níbi ewu ikú gbígbóná nínú ọkọ̀ gbígbóná o ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pẹ̀ka ẹ máa fi èròǹgbà ẹ sábàlá àríwúsí o ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ
òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde ooo. Bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube ooo. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 16 bàbá gbogbo.